Ẹ kú ojúmọ́, a kú dédé àkókò yìí. Lágbára Ọlọ́run Ọba, ìdáwọ́lé ẹnìkọ̀ọ̀kan wa yóò kúkú yọrí sí rere. Ayé tìlújára o, Ṣómùyíwá Emmanuel, mo ti gorí ètò Ìtàn láyé, níbi tá a ti ń ṣíra wa níyè, tá à ń ránra wa létí pé kì í ṣe gbogbo nǹkan tó dùn ló wúlò fára o. Ẹ gbọ́ mi, kì í ṣe gbogbo nǹkan tá à ń jẹ sẹ́nu tó dùn lẹ́nu wa òun ló wúlò fára. Àìmọye àwọn nǹkan míì tó jẹ́ wípé à ń jẹ lẹ́nu ṣùgbọ́n àtúbọ̀tán rẹ̀ ìpalára ni. Ìpalára ló ń kó bára. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tẹ́ ẹ gbé wà lórílẹ̀-èdè àgbáyé, ẹ bá mi share ìkànnì yìí, ẹ bá mi share, ẹ bá mi like ẹ̀, ẹ bá mi pín kó káàkiri ní gbogbo àgbáyé, torí pé nǹkan kan wà tí mo fẹ́ fi sọ̀rọ̀ lónìí, òun náà lẹ fi ń wò mí yìí, tó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀, tẹlifóònù, handphone tá à ń lò, kì í ṣe bag phone, handphone. Ẹ jẹ́ mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà ohun tó dára a tún máa ṣàkóbá fún ni o. Ohun tó dára a máa ṣàkóbá fún ni. Gbogbo àwa òbí, gbogbo àwa ọ̀dọ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ, kí ni ìdí tí o ṣe ní lọ́wọ́? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lò, kí lo fi ń ṣe gan-an? A rí ẹni tó jẹ́ wípé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òun ló ti wẹgbẹ́kẹ́gbẹ́ o. Bẹ́ẹ̀ la sì rí ẹni tó jẹ́ wípé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òun ló ti béèyàn gidi pàdé. Ẹ jẹ́ mọ̀ wípé nípasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èèyàn á máa ní àrùn ọpọlọ. Ẹ ṣe pé bíi ti báwo? Tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó bá lọ mọ́ni lára jù, ẹ jẹ́ mọ̀ wípé ó máa ń mú kí ìrònú ẹ̀dá èèyàn kó yí padà. A rí àwọn èèyàn tó jẹ́ wípé odindi 24 hours jù bẹ́ẹ̀ lọ lọ́ fi ń wà pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Ohunkóhun téèyàn bá sì kó sí ọpọlọ télédùà fún wa yìí, òun ló máa padà mọ irú ẹni bẹ́ẹ̀ lára. Ọ̀dọ́mọkùnrin kan ni tí mi ò ní dárúkọ ẹ̀, ó ṣojú mi kòró ni o. A lọ sí ilé-iṣẹ́ kan níbi ilé ìwòsàn kan tí wọ́n ti ń tó jẹ́ ti alárùn ọpọlọ. Tèmi lèmi bá lọ lẹ́nìkan tá a jọ lọ síbẹ̀. Níbẹ̀ la ti rí ọmọdékùnrin yìí, ó tó bí ọdún bíi mélòó kan sẹ́yìn, tí wọ́n fi tipátipá mú fóònù yẹn. Bring your phone, I will not drop my phone, it's my friend, it's for me, it's not. Ọmọ yìí sòyìnbó bí ọ̀pẹ rẹ̀, òbí ẹ̀ kò kà á kún, láì mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó ti mọ́ ọmọ yìí lára jù, ó ti di àrùn ọpọlọ fún un. Bọ́ bá ránṣẹ́ with ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní pẹ̀lú fóònù yìí ni, kódà bó fẹ́ wẹ̀ gan tipátipá ló máa fi kúrò lọ́wọ́, nítorí pé ó ti mọ́ ọ lára. Adamic nature, ìyẹn ni pé àgọ́ ara ti Ádámù, ohun tó bá tẹ́ lọ́rùn ló máa ń fẹ́ o. Ohun tó bá sì tẹ́ni lọ́rùn a máa yọrí sí ẹ̀ṣẹ̀ nígbà míì. Ọmọkùnrin yìí, ẹ jẹ́ mọ̀ wípé wọ́n dá a dúró sílé ìwòsàn yìí ni o. Ilé ìwòsàn àrùn ọpọlọ. Kò sẹ́ni tí ò nípèníjà. Ẹ má jẹ́ ká jẹ́ kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kó pa wá lára. Ẹni yìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òun ló sọ ọ́ di ẹni tó ní àrùn ọpọlọ. Ó mọ̀wé, kódà òyìnbó tó ń sọ gan, èmi gan mi ì tíì mọ̀ débẹ̀. Ṣùgbọ́n èdè abínibí mi tí mo mọ̀ yìí, kò sí ohun tí mi ò lè fi dá lára, ká má fi dára búburú ni. Ẹ worú ọmọ yìí, ọmọ tí ò tíì wọ ọmọ ọdún 22 tán ti ń gbé lọ
ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ní kò lè sùn pẹ̀lú fóònù yìí nìkan ni ṣá, pẹ̀lú fóònù yìí nìkan ni ṣá. Gbogbo àwọn òbí tá a ní ọmọ yìí ní yunifásitì, nígbà míì màá wá tún sọ fún wa ohun tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tún ṣe fẹ́lòmíì. Dòní yìí ẹnìyẹn sì ń lo oògùn, Ọlọ́run ti fún un lálàáfíà, ó ti níyàtọ̀, ṣùgbọ́n kí ló kó bá àwa òbí náà ni o. Èmi ò ní ká má ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fọ́mọ wa, pàtàkì jùlọ Android phone. Ẹ jẹ́ mọ̀ wípé ọmọ iléèwé míì 500,000 ní fóònù tó ń lò, ìmíì 200. Mi ò ní ò dáa, ṣùgbọ́n kí ni wọ́n fi ń ṣe gangan? Ẹ bá mi share ẹ̀, torí pé ìtàn nílé ayé, ayé ò ní pàtàn aburú lórí èmi àti ẹ̀yin. Ṣómìwá Emmanuel, mo tún wí tèmi lónìí lágbára Ọlọ́run. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá ń lò kò ní sọ wá di alárùn ọpọlọ o, kò ní yà wá ní wèrè. Ẹ bá mi share, ẹ bá mi like, bóyá ó ní comment tàbí ohun tẹ́ ẹ fẹ́ sọ lédè Yorùbá, ẹ bá mi tàtẹ̀ránṣẹ́ sí nọ́mbà tẹ́ ẹ̀ ń wò lójú fọ́nrán yìí. Ire àti ayọ̀ á tún jọ pàdé.